kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní channel wa Olóòótọ́ TV ní Nàìjíríà àti ní òkè òkun. Ojú tí ẹ fi ń wò wá ojú yóò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ojú yóò ní di tó fún tarun. Ó máa gbé inú ìgbẹ́ wò wá kí tówó tọmọ kó yálé ké sí gbogbo wa. Oríbàríbá mo ríbàdà gbòòrò ẹbọrọ láfọ ẹgẹ. Ọba di méjì agbègèdè àwọn. Rí bẹ́sù tán mo júbà Ṣàngó tó ní iṣẹ́ rẹ́, mo júbà orí oko, mo júbà okun oko, ìbà òkìtì àwòko, ìbọ̀gán mọ́lẹ̀ jù. Mo tún ti dé lónìí. Ẹ̀yin tó bá yẹ pé òní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ máa pàdé channel wa yìí, ẹ try, ẹ comment, ẹ like, kẹ́ dẹ̀ subscribe so that a bá ti ń fi àwọn content ọlọ́kan ọ̀jọ̀kan sí channel wa, ẹ lè máa láǹfààní àti máa tẹ̀lé wa bó ṣe ń lọ. Ní òní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò pọ̀, níwọ̀nba náà ní belenja. A máa wá sí ní pépèpé bí àwọn bàbá sọ̀nà torí pé àròjọ mùsùlùkùn ọjọ́ ń lọ. Ṣé rí àwọn àgbàlagbà sọ̀rọ̀ wọ́n ní tí ẹni tá ń pè ò bá gbọ́, ẹni tí ń pè èèyàn kò ní dákẹ́. Tí ẹni tá ń pè tí ò bá ti gbọ́ nǹkan tá ń sọ fún un, tí ẹni tá ń bá sọ̀rọ̀ ò bá ti gbọ́, ẹni tí ń bá yàn sọ̀rọ̀ kò ní dákẹ́. Àwọn àgbàlagbà dẹ́ sọ̀rọ̀ wọ́n ní kò jẹ́ kí n gbádùn, òun lobìnrin gbà fún. Ọ̀rọ̀ bàbá wa Ọba Olúwo, ọ̀rọ̀ wọn dàbí ká sọ wípé tá bá ní ká dá kínìnà, tá bá ní ká dá òkú ìyá rẹ̀, ó lè sún jẹ, ó lè ṣe bó ṣe wù. Kínìnà tí mò ń sọ ó ti yé ẹ̀yin olóye, ó ti yé ẹ̀yin ọlọ́gbọ́n. Tí bàbá bá sọ wípé Àṣàkẹ́ làwọn, pé wọ́n ti gé etí àwọn lọ, àwa náà máa sọ fún wọn wípé ọmọ Ọlálọmí làwa náà, àwa náà ò gbọ́ nǹkan kan. A rí wípé à ń tẹ̀síwájú láti máa sọ̀rọ̀ ẹnu wa débi wípé wọ́n á gbọ́, wọ́n á gbà sí wa lẹ́nu ọjọ́ kan ni. Fídíò tí mo fẹ́ fi hàn wá yìí, tẹ́ bá wo fídíò yẹn tẹ́ èèyàn náà dáadáa, ẹ rí pé ń dá ń sọ fún bàbá Olúwo wọ́n ti ń gbọ́ díẹ̀díẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì gbọ́ tán torí wípé agbede méjì ni wọ́n dúró sí báyìí. Bẹ́ẹ̀ ni ọ̀sọ̀ sákálá sokolo ni wọ́n ṣe báyìí. Bàbá Olúwo ti gbà wípé àwọn irúnmọlẹ̀ wa òjíṣẹ́ Elédùmarè ni wọ́n, fine. Bàbá Olúwo ti gbà wípé àwọn irúnmọlẹ̀ wa òjíṣẹ́ Elédùmarè ni wọ́n, àwọn òrìṣà wa, àwọn ancestors wa, wọ́n ti gbà wípé òjíṣẹ́ Elédùmarè ni wọ́n, iṣẹ́ tí wọ́n ń ṣe Elédùmarè ló rán wọn. Wọ́n ti gbà wípé gbogbo nǹkan táwọn irúnmọlẹ̀ wa ṣe pátápátá iṣẹ́ àtọ̀dọ̀ Elédùmarè ni. Wá jẹ́ kí n sọ wípé Bàbá Olúwo n ò tí ì mọ̀ tán fẹ́ ṣe gangan bẹ́ẹ̀ ni wípé wọ́n tún wá ń ṣe iyèméjì tí wọ́n ń ṣe ni wípé wọ́n ní tó bá jẹ́ wípé àwa ẹlẹ́sìn àbáláyé tá a bá nílé Elédùmarè ni àwọn ṣe tán láti wá sílé Elédùmarè o. Ṣùgbọ́n pé a wá sọ wípé òjíṣẹ́ Elédùmarè, ilé òjíṣẹ́ Elédùmarè la fẹ́ máa lọ, àwọn ò ní ṣe yẹn. Pé Elédùmarè ló yẹ ká máa sìn, kò yẹ ká máa sìn òjíṣẹ́ Elédùmarè. Very good. Kó má bàa jẹ́ pé ẹnu mi lẹ́ti gbọ́ pé a ti ṣàkú, ẹnu oníkan la ti ń gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà la ti ń gbọ́ mọ́ta. Ẹ dákun ẹ bá mi wo fídíò yẹn. Ọmọ káàárọ̀, mo kì í akó àárọ̀ àjíire bí. Ọ̀ranyànjú mi láti ilẹ̀ Ìwó, Olúwo tilẹ̀ Ìwó, ọ̀ranyànjú mi lénìí fún gbogbo ọmọ Yorùbá ni wípé nígbà tí ẹ bá tó ní, nítorí gbogbo ilé tó wà nílẹ̀ Yorùbá tá à ń pè ní ilé ìjọsìn òrìṣà, ilé ìjọsìn Ọbàtálá, ilé ìjọsìn Ọ̀ṣun, ilé ìjọsìn ojúbọ Ṣàngó, ojúbọ gbogbo ẹ̀ ló wà. Níbo ni ilé Olódùmarè wà? Ilé Olódùmarè táwa mọ̀ ní ilé ọba. Ọba ìṣe èèyàn, Ọlọ́run lọba. Àwa tá a wà lórí, èmi tí mo wà lórí àpèrè yìí, mi ni àrólé Ọlọ́run ọba, àrólé Olódùmarè. A jẹ́ wípé ààfin ọba ń la ààfin Ọlọ́run ọba. Ibẹ̀ ni ó yẹ kí Yorùbá ti máa sin Ọlọ́run. Ó yẹ kí gbogbo wa máa ti mọ Ọlọ́run ọba ní ọ̀kan ṣoṣo. Ẹ ra àwọn Christian, ẹ rí i pé wọ́n nílé Ọlọ́run. Àwọn Mùsùlùmí, àwọn náà nílé Ọlọ́run, mọ́sálásí. Kò sí ilé Ọlọ́run nílẹ̀ Yorùbá. Kémi á tiẹ̀ gbà, èmi bí mo ṣe wà yìí, mo gbà
pé ká tiẹ̀ sọ pé àwọn bàbá wa tí wọ́n ti lọ tá à ń pè lórìṣà lénìí, àwọn bàbá wa tí wọ́n ti lọ, mo gbà ń pé ká tiẹ̀ sọ pé òjíṣẹ́ ni wọ́n, ẹ jẹ́ á tiẹ̀ gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn mùsùlùmí ò nílé ìjọsìn Muhammad, ẹ̀yin wá nílé ìjọsìn òjíṣẹ́, ẹ nílé ìjọsìn ẹni tó rán wọn níṣẹ́. Ilé ìjọsìn Olódùmarè níbo ló wà nílẹ̀ Yorùbá? Ìyẹn ni mò ń darí gbogbo ọmọ Yorùbá sí. Tí ẹ bá yí àwọn ilé ìjọsìn òrìṣà, tẹ́ ẹ bá yí wọn padà sílé ìjọsìn Olódùmarè, èmi gan bá yín débẹ̀. Wọ́n máa ń lọ sí mọ́sálásí nítorí ilé Ọlọ́run ni a pè. Wọ́n máa ń lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n nílé Ọlọ́run. Bẹ́ẹ̀ bá wá nílé ìránṣẹ́ òjíṣẹ́, ẹ jẹ́ á gbà pé òjíṣẹ́ ni gbogbo àwọn tẹ́ ẹ tá a kà sílẹ̀ tí wọ́n dórìṣà. Bọ̀ gbogbo ilé òjíṣẹ́ lẹ pè, ilé Ọlọ́run, ilé Olódùmarè. Tẹ́ ẹ bá sọ àwọn ilé ìdílé Olódùmarè, èmi gan bá yín débẹ̀, ń bá yín sin Olódùmarè. Níjọ́ tí gbogbo àwọn tí wọ́n ní ẹ̀yin tẹ́yìn, èmi sọ fún yín pé ìṣẹ̀ṣe tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ẹni tá a bá láyé, Olódùmarè la bá láyé. Àti sin Olódùmarè nìkan ni ẹ̀sìn àbáláyé. Ìyẹn ni kìí ṣe gbogbo ohun tẹ́ ẹ wá ní nílẹ̀ Yorùbá ò ju ilé ìjọsìn Ọ̀rúnmìlà, ilé ìjọsìn Odù, ilé ìjọsìn ìránṣẹ́. Ṣé ẹ fẹ́ máa jẹ́ ká máa sin Olódùmarè ká tún máa sin ìránṣẹ́ yìí? Èèyàn máa sin Olódùmarè, èèyàn wà máa ṣàdúrà fún ẹ wo àwọn mùsùlùmí yẹn nísìn tí wọ́n bá pe Ànábì Muhammad, ẹ̀rín tí wọ́n sọ, wọ́n ò ní sallallahu alaihi wasallam. Kì í ṣe pé wọ́n ń bọ́, wọn ò ṣe nǹkan kan, tí wọ́n ń ṣe ni pé wọ́n ṣàdúrà fún. Gbogbo èèyàn, gbogbo Yorùbá ló yẹ kó máa ṣàdúrà fáwọn bàbá wọn, ṣùgbọ́n ẹ sọ wọ́n di téèyàn ọmọ bọ̀. A lè máa sin Olódùmarè a tún máa sin àwọn òjíṣẹ́. Kò lè, òjíṣẹ́ làwọn, òjíṣẹ́ ni Ṣàngó, ẹjẹ́ àpọ́n òjíṣẹ́ l'Ògún, òjíṣẹ́ ni Ọya, Ṣàpọ̀nná, Máremí, gbogbo wọn tó ti lọ, gbogbo àwọn tẹ́ ẹ sọ dòrìṣà tẹ́ ẹ wá ń bọ, wọn ò tó sìn, wọn ò tó bọ. Olódùmarè tèmi ń rólé fún, ibi tá a ti jọ ń ní wàhálà, tá a ti jọ gbọ́ra wa yé, tá a sì lè gbọ́ra wa yé, òun ni pé tẹ́ ẹ bá ti ń fi tọ́ yẹ fún Ọlọ́run, exclusive right Ọlọ́run tó ẹ mé tiẹ̀ nìkan ni, tẹ́ ẹ bá ti ń gbé fèèyàn àtẹ̀ntọ́ ránṣẹ́, a lè máa bọ Ọlọ́run ọba, ká máa sin Ọlọ́run ká tó máa sin àwọn òjíṣẹ́ rẹ̀. Sísìn àti bíbọ Olódùmarè nìkan ló yẹ. Ire o, yọ̀dà fún mi, ẹ ṣoríire o, ẹ láyọ̀, ẹ ráàánú gbà. Ọlọ́run ọba mi yí àwọn tí wọ́n ti ṣìnà, yọba mi yí wọn lọ́kàn padà sí wọn. O ire àánú, ire ayọ̀, ire àlàáfíà, ìgbéga tí ọmọ ayọ̀ wà ní ọmọ ẹgbẹ́ tí yóò rí bẹ́ẹ̀, yóò mọ̀ ṣe bẹ́ẹ̀ láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá fẹ́nìkan ò gbọdọ̀ bí léèrè. Kábíyèsí Olódùmarè. ẹ̀yin náà ti rí ẹ̀rí kí bàbá Olúwo wọn ò mọ ibi tí wọ́n fẹ́ tò sí ń bẹ̀, but wọ́n ní tí ọmọdé ò bá mẹwẹ lẹ́wẹ tí ó mọ̀wé lówè, á já ẹwẹ lọ́wọ́ ọ̀tún, á já òwe lọ́wọ́ òsì, á wà fi ọmọdé. Kì í sọmọdé nìkan, àgbàlagbà náà. Torí Ifá ti sọ pé ọmọdé ò tó pẹpẹ, àgbàlagbà ọwọ́ kèrèǹgbè. Iṣẹ́ tí èwe bá bẹ àwọn àgbàlagbà kágbà ọmọ ṣe kọ̀, oníkálukú ló ní tiẹ̀ lára. Nígbà míì àgbàlagbà míì wà tó jẹ́ wípé kò ní mọ̀ tún yàtọ̀ sósì, tẹ́ ẹ̀ bá ti ṣàlàyé fún kò ní yé. Eléyìí táwọn à ń ṣe fún bàbá ọba Olúwo yìí, ìjíhìn rere là ń ṣe fún yín bàbá, àbú yín, but à ń jíhìn rere fún yín. Inú mi dùn wípé nínú fídíò tẹ́yìn náà ṣe, iná sọ níbẹ̀ wípé tí ìtẹ̀mọ̀ pẹ́ ń ṣe tó bá dá yín lójú, ẹ̀ ní fi ṣèbínú. Bàbá ìta náà sọ yìí ó dára lójú, tẹ́yìn náà bá wá gbọ́ fídíò wa yìí, ẹ má fi ṣèbínú. Torí pé àwa náà ò fẹ́ kẹ́ ẹ sọnù gbé ni, a fẹ́ kẹ́ ẹ wọgbó àwọ̀rá ni, a fẹ́ kọ́rọ̀ yín jẹ́ adọ́rùn mòótọ́ ni, làwọn náà ṣe ń gbìyànjú àti sòótọ́ yìí fún yín. A dẹ̀ ní jáwọ́ àfijọ́ tí ẹ bá tó gbọ́ tẹ bá tó gbà. Nígbà tẹ́ sọ wípé àwa Yorùbá, àwa oníṣẹ̀ṣe, a nílé Elédùmarè, ilé àwọn òrìṣà la ní. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fi kankan hàn yín ná.
ẹ̀yin ni ọba àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹ̀ tí ó sọ wípé àwa Yorùbá ò mọ Ọlọ́run, tí ó sọ pé Yorùbá ò mẹlẹ́dùmarè, ẹ̀yin lọ́ba àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbọ́ lẹ́nu yín tẹ́ jáde sí gbangba yìí tẹ́ sọ. Àwọn yòókù gan lè máa sọ kán máa sọ lábẹ́ yàrá wọn, ṣùgbọ́n ẹ̀yin lọ́ba alákọ̀ọ́kọ́ tẹ́ sọ tí màá kọ́kọ́ gbọ́. Ó jẹ́ ohun ìyàlẹ́nu, ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́, kódà ó jẹ́ ohun tó tini lójú. Ṣùgbọ́n ibi tá à ń lọ kọ́ yẹn ẹ mọ̀ ni, àwa ó dé ṣàlàyé fún yín, kò yé yín ni àwa máa gbé yín débẹ̀, ẹ̀yin kàn fà balẹ̀ kẹ́ máa gbọ́ nǹkan tá à ń sọ ni. Ta lẹni tá à ń pè l'Elédùmarè gan? Ta lẹni tá à ń pè l'Elédùmarè? Right, gbogbo wa láti mọ̀ wípé Elédùmarè òun náà ni ọba tó ṣẹ̀dá ayé, tó ṣẹ̀dá ọ̀run. Òun lọba tó dá dúdú, òun ló dá pupa, òun ló dá funfun, òun ló dá yìnrìn. Elédùmarè ló dá ntí mí, òun ló dá ntí ò mí. Elédùmarè ló dá ire, òun náà ló dá ibi. Elédùmarè ló dá dídùn, òun náà ló dá ìkorò. Ìlà ṣe máa ń sọ nínú ìṣẹ̀ṣẹ̀ wa wípé ewé kan ò ní jábọ́ lára igi k'Elédùmarè ò mọ̀ àti bí àtiré tí ń ṣẹlẹ̀ nílé ayé Elédùmarè ló ń ṣe gbogbo ẹ̀. Tẹ́ bá dẹ̀ wo ohun tí Ifá Ọ̀ṣẹ́bìrẹ̀tẹ̀ sọ, tẹ́ bá wo nǹkan tí Ifá Ọ̀ṣẹ́bìrẹ̀tẹ̀ tó sọ, Ifá ní àpò wọ̀jọ̀wọ̀jọ̀ awo re dúá fún re, ire ń tàn bọ̀ wá sílé ayé. Àpò wọ̀jọ̀wọ̀jọ̀ awo bí dúá fún bí, ibi náà ń tàn bọ̀ wá sílé ayé. Kí bí ó padà sí wàrun, àpò wọ̀jọ̀wọ̀jọ̀ Ifá jẹ́ kí ire ó gbélé ayé, kí bí ó padà sí wàrun. Ifá yẹn ti jẹ́ ká mọ̀ pé àti bí àti re òjíṣẹ́ Elédùmarè làwọn méjèèjì, ọ̀dọ̀ Elédùmarè làwọn méjèèjì ti wá. Ire ó dúró fún ire, ibi ó dúró fún àwọn alájogun, ó dúró fún àwọn ikọ̀ ajogun bí. Tó dẹ̀ jẹ́ pé méjèèjì àtọ̀dọ̀ Elédùmarè ló ti ń ṣẹlẹ̀ wá. Bó wá làwọn rúmọlẹ̀ wá ṣe jẹ́? Àwọn rúmọlẹ̀ jẹ́ òjíṣẹ́ Elédùmarè tó jẹ́ pé Elédùmarè ó pín iṣẹ́ kọ̀ọ̀kan fún wọn, ó yan iṣẹ́ fún wọn. Eléyìí tí Táyé ó mọ̀ ṣe yàtọ̀ sí èyí tí Kẹ́hìndé ó mọ̀ ṣe, eléyìí tí Ìdòwú ó mọ̀ ṣe yàtọ̀ sí èyí tí Àlàbá ó mọ̀ ṣe. Ṣùgbọ́n Elédùmarè òun ló jẹ́ ọba lórí gbogbo wọn. Elédùmarè ló mọ̀ wọ́n, òun ló mọ̀ wọ́n, òun ló mọ̀ tẹ́nì kọ̀ọ̀kan wọn mọ̀ ṣe. Wọ́n á máa wá jábọ̀ fún, wọn mọ̀ wá jíṣẹ́ fún. Ẹ wá jẹ́ ká wá bira wa. Nǹkan kan tí ò wá yé yín leléyìí o, bàbá ọba Olúwo. Ìbéèrè kan bẹ tẹ́ máa ń béèrè ní gbogbo ìgbà wípé àwọn rúmọlẹ̀ kí ni wọ́n bọ nígbà ayé wọn? Ṣé òòṣà wọn ni wọ́n bọ ni àbí báwo? Níta máa ń sọ fún yín ni wípé àlélédùmarè ni wọ́n ń gbé, Elédùmarè ni wọ́n ń sìn, Elédùmarè ni wọ́n ń ṣìpẹ̀ fún, Elédùmarè ni wọ́n ń fìyìn fún, Elédùmarè ni wọ́n ń jíṣẹ́ fún. Ló jẹ́ kí n sọ fún yín pé bàbá Olúwo, tẹ́ ẹ̀ bá ti kọ́fá, gbogbo ọ̀rọ̀ tẹ́ fẹ́ máa sọ yẹn kò lè yé yín. Tẹ́ ẹ̀ bá ti kọ́ Ifá, ọ̀rọ̀ tẹ́ fẹ́ máa sọ yẹn kò lè yé yín. Torí pé ńgbà tẹ́ bá kọ́fá, ibẹ̀ lẹ́ ti mọ ìdáhùn sọ́pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ, ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rẹ́dí àti kọ́fá, àwa ò mọ sọ́n ti wa, a dẹ̀ mọ̀ wípé yóò wọ̀ yín létí lọ́jọ́ kan. Iṣẹ́ tí Elédùmarè gbé fóògùn ó yàtọ̀ fún èyí tó gbé fún Ṣàngó, ó yàtọ̀ fún eléyìí tó gbé fún Ọbàtálá, ó yàtọ̀ fún eléyìí tó gbé fún Ìjà àti Ọ̀ṣọ́ọ̀ṣì. Inú mi dẹ́dùn pé yín gangan sọ nínú fídíò tá a wò kọjá wípé ẹ mọ̀ pé òjíṣẹ́ Elédùmarè ni gbogbo àwọn òrìṣà yìí. Ṣùgbọ́n in tó ń ṣe yín kàyéfì bẹ́ẹ̀ ni wípé kò lè jẹ́ pé àwọn òjíṣẹ́ Elédùmarè la máa sìn ká fi Elédùmarè sílẹ̀. Irọ́ o, Elédùmarè làwa ń sìn o. Elédùmarè làwa ń sìn. Ṣùgbọ́n kò sí bá ṣe sin Elédùmarè tá ní fi ọpẹ́, tá ní fi ìyìn fún àwọn òjíṣẹ́ Elédùmarè tí wọ́n jẹ́ ká mẹni tí ń jẹ́ Elédùmarè gangan. Kò sí bá ṣe fẹ́ ṣe tá ní fi ọpẹ́ fún wọn, kò sí bá ṣe fẹ́ ṣe tá ní fi ìyìn fún wọn. Ẹ̀yin èèyàn mi ẹ má bínú, nínú fídíò tí mò ń ṣe yìí màá fẹ́ dọ́gbọ́n ṣe syncretism díẹ̀. Màá fẹ́ dọ́gbọ́n fẹ́ ṣe ní tán pè ní syncretism kí ọ̀rọ̀ mi ó lè bá ṣe yéra wa. Màá gbìyànjú àti ṣe syncretism, màá dọ́gbọ́n fi àwọn nǹkan tó jọ ohun díẹ̀díẹ̀ wéra wọn bó tilẹ̀ jẹ́ pé ó jọ ni kì í ṣe òun. Bó tilẹ̀ jẹ́ wípé ó kàn jọ lásán ni kò kì í ṣe òun. Ẹ jẹ́ ká wo ohun tí Ifá kan sọ lójú Ifá Ọ̀ṣà Àgúnlẹ̀jà. Ifá ní bí ọlá bá ń ta ọlá àwò wọ́n, tọ́lá bá dojú dé ọlá sunwọ̀n jẹ. Akọ̀yìn sí ọlá òsùnwọ̀n, wọ́n ti ń jó jìngìdì ríngí lójúde bàbá ẹnìkan rí kó tó wu koríko, kó tó wu gbẹ́gi. Adífá fún Elédùmarè àgọ̀tún. Ńjọ́ tí àtẹranko, àtẹnìyàn, àti igi, àtọ̀pẹ̀ tó ń sọ pé àwọn ò ní sìn mọ́. Ó túmọ̀ sí wípé a ti ń sin Elédùmarè. Igi, ọ̀pẹ̀, ẹranko, ènìyàn wọ́n ti ń sin Elédùmarè. Ọ̀rọ̀ tí Ifá dẹ̀ ń sọ yìí, ilẹ̀ Káàárọ̀ Oòjíire ló ti ṣẹlẹ̀ o. Kò ṣe ilẹ̀ Àràbò o. Intade máa ń pariwo fáwọn èèyàn ní wípé kò kí ń ṣe pé sí àtọ̀húnrìnwá tó dé ló jẹ́ ká mọ ta ní jẹ́ Elédùmarè. Àwọn rúmọlẹ̀ wa ti jẹ́ ká mọ Elédùmarè. Ògún ó ti jẹ́ kàn mọ rẹ̀ hàn jáde rẹ̀, ó ti jẹ́ kàn mọ ẹni tí ń jẹ́ Elédùmarè. Ọ̀rúnmìlà bára ẹlẹ́sìn Ọ̀yán,
ó ti jẹ́ kí àwọn akápò rẹ̀ ó ti jẹ́ kán mẹni tí ń jẹ́ Elédùmarè. Ṣàngó ó ti jẹ́ káwọn pẹ́ẹ̀rẹ̀ rẹ̀ àwọn akápò rẹ̀ àwọn ẹlẹ́gùn rẹ̀ ó jẹ́ kán mọ àwọn tí ń jẹ́ Elédùmarè. Igi, ọ̀pẹ, ẹranko, ènìyàn, omi, gbogbo tẹ́lẹ̀dùmarè dá pátápátá wọ́n láwọn ò ní ṣe Elédùmarè mọ́. Elédùmarè wá fọ̀rọ̀ lọ Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ní baba ẹ̀yin lẹ ṣẹ̀dá ilé ayé, ẹ̀yin lẹ ṣẹ̀dá ọ̀run, ntọ́ bá wù yín ni. Bó lẹni tẹ́ dá sáyé tí ń mí atẹ́gùn yín lọ́fẹ̀ẹ́, tí ń jẹ yín lọ́fẹ̀ẹ́, tí ń sùn lọ́fẹ̀ẹ́, tí ń ṣọlá Elédùmarè lọ́fẹ̀ẹ́. Gbogbo ẹni tẹ́ bá ń wò mí ẹ bá mi ṣe kábíyèsí Elédùmarè. Bó ni wọ́n ṣe kọ̀ tí wọ́n sọ pé àwọn ò ní sìn mọ́, bí wọ́n ṣe sọ pé àwọn ò ní ṣe ìpẹ̀ fún yín mọ́, bí wọ́n sọ pé àwọn ò ní ṣe ìjúbà fún yín mọ́. Atẹ́gùn tí ń fẹ́ tútù ó di pé ń fẹ́ gbígbóná, èyí tí ń fẹ́ gbígbóná ó di pé ń fẹ́ tútù. Igi tí ń rúwé, igi kọ́ igi òrùwé mọ́. Wọ́n ń gbóhùn àṣẹ wọn ò gbóhùn onílé, gbogbo nǹkan dàrú. Àwọn ọmọ aráyé wọ́n ké gbàjarè tọ̀rúnmìlà lọ. Bàbá kẹ̀yọ́ ayé ti fẹ́ fọ́ bí gbà, ayé ti fẹ́ làkà bí àwò, ayé ti fẹ́ ya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Ọ̀rúnmìlà ní ayé ò lè mọ yà, ayé ò lè mọ fọ̀, ayé ò lè mọ là. ń gbò jẹ́ pé Elédùmarè tó dá yín tó fi àwa ṣaṣojú òun gbà fún. Bàbá ọ̀rọ̀ kan tẹ́ ń sọ tí ò yé yín pẹ́yìn ni aṣojú Elédùmarè, ọba yìí ṣaṣojú Elédùmarè o, igbákejì òòṣà ni o. Àwọn rúmọlẹ̀ wa ni wọ́n jẹ́ aṣojú fún Elédùmarè o. Àwọn rúmọlẹ̀ wa ni wọ́n jẹ́ aṣojú Elédùmarè o. Àwọn rúmọlẹ̀ wa ni wọ́n jẹ́ aṣojú fún Elédùmarè. Àìsìn Ọlọ́run. Ṣùgbọ́n ní ti tèmi o, gẹ́gẹ́ bí àrólé Olódùmarè, Olódùmarè nìkan ni mo ń gbé ga. Ní ti Ọlọ́run Olódùmarè náà dẹ̀ sọ fún Ọlọ́run àwa Yorùbá, Ọlọ́run àwọn baba ńlá wa yín tó sọ ní pé kí n sọ fún yín pẹ̀lú ìkìlọ̀ wípé kí ọba Yorùbá kó má fi orúkọ òun tó ń bẹ lára wọn ká má fi bọ òrìṣà mọ́. Èmi gbọ́dọ̀ máa sọ eléyìí. Igbákejì àwọn rúmọlẹ̀ wa lọba jẹ́ o. Ọba jẹ́ spokesman ni o. Ọba igbákejì òrìṣà la máa ń pe ọba o. Ọba kì í ṣe aṣojú fún Elédùmarè o. Tí yẹn ò bá yé yín dáadáa bàbá ẹ jẹ́ kó máa yé yín. Gbogbo ọmọ aráyé bá bẹ̀rẹ̀ sí ní mọ kí gbàjarè Elédùmarè gbà wá, Ọ̀rúnmìlà gbà wá bò láti wá ṣe. Ọ̀rúnmìlà lẹ́ẹ̀mọ ṣe pẹ̀fẹ́ Elédùmarè ni, ó lẹ́ẹ̀mọ ṣe ìyìn fún ni, ó lẹ́ẹ̀mọ ṣe júbà fún ni, ó ní gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń ṣe mọ̀ fi tẹ Elédùmarè ṣe ni. Ó ní ìgbà tẹ́ rí jẹ àtìgbà tẹ́ rí jẹ, ìgbà tẹ́ rí mu àtìgbà tẹ́ rí mu, tẹ Elédùmarè lẹ́ẹ̀mọ fi títí ẹ̀ ṣe. Bàbá ọba Olúwo ẹ dákun, ṣé nígbà tí wọ́n kọ́ ẹ̀sìn àràbùdé làwọn bàbá wa tó mele yìí? Ifá ti sọ. Tẹ̀bádẹ̀ tí wọ́n ti fà Wòrìgbògbè náà sọ, Wòrìgbògbè náà sọ̀rọ̀. Ó ní Wòrìgbògbè ẹyẹ oko dúró bàbá alábà ọkà ọmọ àròkọ pádún. Wọ́n ní gbogbo tó bá ti fẹ́ máa ṣe kọ́ mọ́ fi tẹ Elédùmarè ṣe. Ǹjẹ́ bí ò ṣe Elédùmarè àbá ẹ̀dá ò lè ṣe? Ìlànà bàbá wa ṣe máa ń sọ̀rọ̀ wípé gbogbo nǹkan táwọn bá fẹ́ ṣe wá ní Elédùmarè ìbà rẹ o. Elédùmarè ti tiẹ̀ la fi síwájú o. Tá a bá fẹ́ kí Ifá gan bàbá ọba Olúwo tẹ́ ẹ mọ̀ tẹ́ rò pé ẹ mọ̀. Tá a bá fẹ́ kí Ifá gan a mọ̀ ní kí Ifá bá ní ṣe o, kí Elédùmarè ò bá ní ṣe. Kí ni ó jẹ́ ká kọ́ sọ pé kí Elédùmarè ò bá ṣe síwájú ká tó fi kí Ifá bá ní ṣe sí? Egungun ńlá ni mọ́ kẹ́yìn gbàlẹ̀. Eégún ńlá ló mọ́ kẹ́yìn gbàlẹ̀. Ẹ̀sìn àtọ̀húnrìnwá kan ló jẹ́ ká mọ̀ pé ká máa sọ pé kí Ifá bá wa ṣe o, kí Elédùmarè ò bá wa ṣe o. Àní kí ni Ifá tá ń sọ yìí? Ifá ohun ẹnu Elédùmarè ni Ifá tó fi rán Ọ̀rúnmìlà bára àgbọn mìrìgún fún ìgbáyé gbádùn gbogbo wa pátápátá. Ẹ wá jẹ́ ká wá wò bàbá ọba Olúwo. Ẹni tó bá jẹ́ pàwọ́ ẹlẹ́sìn Yorùbá, àwọn oníṣẹ̀ṣe táwọn náà bá ní ilé Elédùmarè ni, ẹ bá wa bíbẹ̀ bàbá àbòsí lẹ fẹ́ ṣe. A nílé Elédùmarè ẹ̀fẹ́ wá bẹ́ẹ̀ ni. Ibo là ń pè nílé ìjùbà. Ibo là ń pè nílé ìjùbà, ibo là ń pè nílé ìjọsìn. Nílé ìjọsìn nílé ìjùbà tá ń lọ, kí là ń ṣe ń bíbẹ̀? Elédùmarè là ń fìyìn fún. Elédùmarè là ń dúpẹ́ fún. Ẹ̀yin ò ti gbọ́ tí abaláwo tó bá ṣe fá fún yàn, tí ìsúre ẹni yẹn bá gbà, tí ń tẹ́ni ẹ torí ẹ̀wà dáfásí tó bá ṣẹ, ẹni yóò máa sọ wípé òun yin awo. Awo náà sọ pé òun náà yin Ifá. Ifá náà wà sọ pé òun yin Elédùmarè. Elédùmarè nìkan ni ò lẹ́ni tá a fìyìn fún. Elédùmarè nìkan ni ò lẹ́ni tá a dúpẹ́ fún. Ilé ìjọsìn tá ń lọ kí wá la lọ ń ṣe bíbẹ̀. A lọ ń dúpẹ́ nílé ìjọsìn. A lọ ń ṣe ìyìn nílé ìjọsìn. A lọ ń ṣe ìdí rẹ̀ bẹ́ẹ̀ nílé ìjọsìn. In tí ò wáyé màá wá fi eyín nìsín. Nígbà tí bàbá wa wá dé Abímbọ́lá Ẹlẹ́wẹ̀tù, nígbà tí wọ́n joyè, tí wọ́n di Aláàfin tán,
wọ́n wá gbálé ìjọsìn Ifá lọ, wọ́n lọ rèé ṣèdúpẹ́. Ẹ̀yin èèyàn bí àtẹ̀ bá tiẹ̀ rí fídíò yẹn, ẹ jẹ́ kí n sáré fi hàn yín. Nígbà tí bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé Abímbọ́lá Ẹlẹ́wẹ̀tù tí wọ́n lọ sílé ìjọsìn ilé ìjùbà oníṣẹ̀ṣe tí wọ́n lọ síbẹ̀ lọ rèé ṣèdúpẹ́, ẹ jẹ́ kí n fi hàn yín. Akakabasa. Àwọn olórí lábẹ́ olóòtú wọ́n lè ti jẹ́ fídíò kọ́kàkà wọn èyí. Ìyá fi jẹ́ apá àgbọ̀n. Tí bàbá ó fi jẹ́ apá àgbọ̀n. Ìyàwó fi jẹ́ apá àkàbàsà. Ẹ̀rọ fi jẹ́ apá àkàwọ́. Nítorí pé ọ̀káyé ní ọ̀rọ̀ mẹ́ta á pè ní ìfẹ̀yọ̀. Ayaba àkàkọ̀ ọ̀káyé. Ayaba àkàkọ̀ ìyànà ìfádàpá àkàkò ọ̀káyé rẹ̀ o. Bàrà mi ẹ̀rí ìyànà ìfádàpá àkàkò ọ̀káyé rẹ̀. Bàrà mi ẹ̀rí ìyànà ìfádàpá àkàkò ọ̀káyé Lọ́rọ̀ bá mi lóòtì rí pé àjọ bẹ̀rẹ̀ ọlọ́pàá iná ní ìbòmí pátá lóògbọ́n ṣe olùkọ́. Wíwá tí ó wá sí ní ibi ọjọ́ lè jẹ́ sítágbá fún títí ìwúyè náà ṣe. Wọ́n ní ìlànà aṣòfin tí mo fi gbóra. Mo dúpẹ́ lọ́wọ́ yìí gan. Wọ́n fẹ́ bá ní àfikún ìdí ọba Bímbọ́lá ìmọ̀wọ́ ní. Wọ́n mọ̀ bá yín ṣe ìṣẹ̀ṣe. Àti ìṣẹ̀ṣe làgbà. Àṣìṣe ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá ti ní ṣíṣe sí ẹ̀kọ́ ránṣẹ́ lé.
òun lẹ ti rí yẹn. Ṣùgbọ́n nǹkan tí òye bàbá wa Olúwo ni wípé wọ́n ní àwọn ní Ògún, wọ́n nílé ìjọsìn tí wọ́n ti ń bọ Ògún lọ́tọ̀, wọ́n nílé ìjọsìn tí wọ́n ti ń bọ Ṣàngó lọ́tọ̀, èyí tí wọ́n ti ń bọ Ọ̀ṣun lọ́tọ̀, àṣẹ ní mọ́nì. Ló jẹ́ kí n sọ fún yín wípé ń lo syncretism díẹ̀ nù tí mo fẹ́ sọ kó lè bá ṣe yé, torí pé ẹni tó bá fẹ́ mọ̀bọ ní ó ṣe bí ọ̀bọ ni. Ẹ jẹ́ ká wo Islam tẹ́ ń ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ẹ mọye gúrùpù tó wà níbẹ̀. A mọ̀ ní Tìjàníyà, a mọ̀ ní Sasfati, ẹ mọ̀ ní Nasfati, ẹ mọ̀ ní Kọ̀ríbù, ẹ mọ̀ ní àwọn Anwarul Islam tó dẹ̀ jẹ́ pé doctrine tẹ́nì kọ̀ọ̀kan ṣe ó yàtọ̀. Àwọn kan bẹ́tẹ́ pé àwọn ò kì í ṣe òkú, àwọn kan bẹ́tẹ́ pé wọn kì í kírun jímọ̀ lẹ́yìn ẹlòmíì, bọ́n ṣe ń ṣe títí wọn nìyẹn. Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ categorize gbogbo wọn papọ̀, wọ́n á sọ wípé mùsùlùmí ni wọ́n. Ẹ jẹ́ ká wo Christianity gẹ́gẹ́ bí àpẹẹrẹ míì. Aláwọn tó jẹ́ CAC, aláwọn tó jẹ́ Redeem, aláwọn tó jẹ́ àwọn Celestial, àtún láwọn míì náà. Kódà àwọn kan bẹ tó jẹ́ pé ìjọ Saturday làwọn máa ń lọ sí church ní títí wọn. Àwọn kérúbù náà bẹ́ẹ̀ bíbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó bá fẹ́ pé gbogbo wọn Christianity ni wọ́n pè wọ́n. Nínú ṣẹ̀ṣẹ̀ wa, aláwọn tó jó nífá, aláwọn ológun, aláwọn oníṣàngó, aláwọn lọ́bàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó dẹ̀ jẹ́ wípé ẹnìkọ̀ọ̀kan wọn ló ní aṣíwájú, ẹnìkọ̀ọ̀kan wọn ló ní irúmọlẹ̀, tó jẹ́ wípé ìṣerúmọlẹ̀ yẹn ló ń kálukú wọn mọ̀ kọ́. Tẹ bá rí Christian tó lọ sí church, ṣé Jèhófà àwọn kan wọn lọ sìn? So bàbá Olúwo, torí pé ẹ ní kan ṣe, torí pé ẹ fẹ́ rólé apá kan dápá kan sí, ló jẹ́ kẹ́ máa sọ wípé àwọn oníṣẹ̀ṣe wọn ò mọ Elédùmarè. Àwa mọ Elédùmarè o. Ẹ̀yin ọba tẹ́jọ́bọ Olúwo, ẹ̀yin bàbá tẹ́jọ́bọ Olúwo, ẹ̀yin dẹ̀ kọ́ ni aṣojú f'Elédùmarè. Ẹ kì í ṣe aṣojú f'Elédùmarè, igbákejì òrìṣà lẹ jẹ́. Ẹ dẹ̀ kì í ṣe legit igbákejì òrìṣà. Nígbà tẹ́ ẹ ti gbà fún òrìṣà yẹn láti bọ́, nígbà tẹ́ ẹ ti gbà fún, tó jẹ́ pé òòṣà olóòṣà lẹ́yìn ń bọ títí yín, tó jẹ́ pé òòṣà olóòṣà lẹ́yìn ń bọ. Àwọn tó ń jẹ́ Christian gan mọ̀ wípé ní church tán bá fẹ́ ṣe gbogbo prayer táwọn ṣe, in Jesus name we pray ni wọ́n padà sọ. In Jesus name we pray ni wọ́n padà sọ. Tó túmọ̀ sí pé orúkọ èèyàn, orúkọ òjíṣẹ́ tí wọ́n rán sí wọn ni wọ́n fi ń bẹ lọ́dọ̀ ẹni tó jẹ́ Jèhófà àti tiwọn. In tí ò yẹ pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn o. Bàbá tó sọ pé òun ò ní bọ òrìṣà, tẹ́ sọ wípé ilé Ọlọ́run, ẹ dákun bàbá, ẹ jẹ́ kí n bi yín béèrè, ṣé Káàbà sọ́lọ́run ló wá kọ́ ni? Ọlọ́run kìí tẹ̀ ni mo ti ẹ sọ gan. Ṣé Allah ló wá kọ́ ni? Ṣé man made kọ́ ni? Ṣé nǹkan kọ́ ló kọ́ ni? Ṣé nǹkan kọ́ ló kọ́ ni? Ṣé Ànábì Ibrahim kọ́ ló kọ́ ni? Ṣé Ànábì Ismail sóhun kọ́ ló kọ́ ni? Nígbà tó dẹ̀ kọ́, àwọn ìjọ rẹ̀ wọ́n dẹ̀ jọ ń pé síbi bẹ̀. Wọ́n láwọn alágbé kòkò dégbó kó tó di irúmọlẹ̀. Ṣé àwọn ẹni tí mo dákọ̀ yìí sóhun kọ́ ló gbé kòkò Káàbà dégbó ni kó tó di irúmọlẹ̀ tó ń kálukú lọ́hún síbẹ̀ tán lọ́n forí balẹ̀ fún? Kùránì náà ló dẹ̀ sọ wípé ìwọ má ṣe forí balẹ̀ fún nǹkan kan yàtọ̀ fún èmi Allah. Ẹ̀wọ̀n báwọn èèyàn bọ́ ṣe ń pọ́n òkúta Káàbà, bọ́ ṣe ń pọ́n lá, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń ṣe gbá, tó ń ṣàwo. Ṣé wọn ò tí mú nǹkan mí báyẹn? Ṣé síríkù kọ́ yẹn? Ara àwọn kan sọ wípé wọ́n ní Sìgìdì ni Allah, kò sí ní tó kà wá bí yẹn, àwọn ò lọ bí yẹn. In tó kà wá ni pé ìgbàgbọ́ tiwa káwà gbé lọ́wọ́ dáadáa. Nígbà tí Bàbá Olúwo wà fọ pátápátá, wọ́n ní ègún ń bẹ lórí ọba tí bá ń bọ òrìṣà. Wọ́n ní ègún ń bẹ lórí ọba tí ń bọ òrìṣà. Bàbá ṣe mọ̀ pé ẹ̀yin gan ń bọ òrìṣà ni. Mo sọ nínú fídíò mi tí mo ṣe ń jò ní wípé bàbá mọ̀ pé ìdùndún táwọn ń jó sí òrìṣà ni, torí pé òrìṣà nílù. Bàbá mọ̀ pé òrìṣà nílù táwọn ń jó sí, pé bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń jójó òdòdó yẹn ẹ ti ń bọ òrìṣà. Ó túmọ̀ sí pé ègún ti wà lórí ti iná bàbá, torí pé ẹ ti accuse àwọn ọba tí wọ́n ń bọ òrìṣà, ẹ ti accuse àwọn aláàfin tí wọ́n ń bọ òrìṣà, ẹ ti accuse àwọn onírìṣà tí wọ́n ń bọ òrìṣà, àwọn Elégùṣì, àwọn ọba ọlọ́tà, àwọn ọba Olówùkútà, gbogbo àwọn ọba, àwọn aṣẹ́yìn, gbogbo àwọn ọba tí wọ́n ń bọ òrìṣà. Àwọn lẹ ti accuse tó fẹ́ sọ pé ègún ń bẹ lórí ọba tí bá ń bọ òrìṣà. Bàbá, ègún ti wà lórí ti iná bẹ́ẹ̀ yẹn o, torí pé ìlú dòdún tẹ́ ń jó sí yẹn òrìṣà ni o, wọ́n ń bọ o. Tẹ́ ẹ bá mọ̀, ẹ jẹ́ kí n sáré tún mú fídíò yẹn wá fún yín kẹ́ sáré rí i pé wọ́n ń bọ ìlú dòdún tẹ́ ń jó sí yẹn.
ìbáṣẹ o 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 àṣẹ. síwájú rẹ̀ ní òwúrọ̀ àṣẹ wà. àgbàlú ètí táwa bọ́ láyé àárọ̀ yìí ìkámusayọ ibi tí àrùn kan dé tẹ̀ ìṣòro kan níbẹ̀ àgbàlú agbẹ́ndébé yẹn ò dérí ní ọ́ wá gbé wa débi àdérí ní tirẹ̀ ibi tá àdérí ní títayọ̀. àṣẹ wà ó àṣẹ wà. Bàbá fún yẹn nu máa lò ní. Bẹ́ẹ̀ ni àbá. Bàbá lò ní máa lò ní. Bàbá jẹ́ ìkè lójú náà ni. Bẹ́ẹ̀ ni àbá. Àbí ìṣàlọ́. Àṣẹ wà. Ohun tí o ń ṣe ọlọ́run ìlú náà. Àṣẹ wà. Àṣẹ wà ó. Àdúgbò lọ́dọ̀ ọlọ́run. Ẹ máa lówó náà. Àṣẹ wà. Àṣẹ àbá. Àṣẹ o. Ìyàwó yóò ní. ẹ ti rí fídíò yẹn ìdín ìgúnra ló sọ̀rọ̀ ń pa dùndún ìdín ìgúnra ló sọ ẹ̀yin yẹn kò kí ń ṣe ayé sọ bàbá olówó ló sọ bẹ́ẹ̀ pé ègún ń bẹ lórí àwọn ọba tó bá bọ òrìṣà bóyá tẹ́ ẹ̀ bá mẹ́ jẹ́ kí n fi fídíò yẹn jẹ́ kí n sáré fi hàn yín. ó ní àwa ni àrólé òun lórí ilẹ̀ kí gbogbo ọba Yorùbá kan jẹ́ àrólé Olódùmarè. Ègún ni tí ọba tó bá ń bọ̀rìṣà orúkọ Ọlọ́run ti wà lára gbogbo ọba ni òun fi ní kí wọ́n máa kí ọba Yorùbá ní kábíyèsí. Tí wọ́n bá ń kí ọba ní kábíyèsí òun ni Ọlọ́run fi rólé ní ìlú yẹn gẹ́gẹ́ bí Ọlọ́run. Táwọn èèyàn bá ń wá Ọlọ́run kan wọ palace lọ kan lọ bá ọba wọn. Mọ́ lẹ́yìn nǹkan tí mo sọ yìí ipò Olódùmarè ní kí n sọ fún yín pẹ́yìn làrólé òun kẹ̀sì má bọ̀rìṣà mi. Mi ń fọ́ọ̀sì ẹnì kankan ẹni tó bá fẹ́ bọ̀rìṣà kó lọ́ọ́ máa bọ̀rìṣà tiẹ̀. Èmi ń gbọ́ lọ́hùn ga màá sì máa ní kí wọ́n má bọ̀rìṣà. Ẹ̀yin náà ẹ lè sọ fún àwọn èèyàn wọ́n máa bọ òrìṣà kán má sìn Ọlọ́run mọ́. Bó bá sì wù yín kẹ́ ẹ ní kí wọ́n máa bọ̀rìṣà kí wọ́n sì máa sìn Ọlọ́run. Ṣùgbọ́n ní ti tèmi o gẹ́gẹ́ bí àrólé Olódùmarè nìkan ni mo ń gbé ga. Ntí Ọlọ́run Olódùmarè náà dẹ̀ sọ fún mi Ọlọ́run àwa Yorùbá Ọlọ́run àwọn baba ńlá wa yín tó sọ ni wípé kí n sọ fún yín pẹ̀lú ìkìlọ̀ wípé kí ọba Yorùbá kó má fi orúkọ òun tó ń bẹ lára wọn ká má fi bọ òrìṣà mọ́. Èmi gbọ́dọ̀ máa sọ eléyìí. Ẹ̀yin bàbá wa pàápàá ẹ̀yin bàbá wa tẹ́ ti pẹ́ lórí oyè bàbá Àwùjalẹ̀ ẹ ti mọ̀ ọ́ tọ́ o ẹ sì mọ̀ ẹ́pọ́ lọ́run ní kábíyèsí ẹ sì mọ̀ ẹ́pọ́ lọ́run lò àwa náà ń gbàdúrà ẹ ti di over 60 years lórí oyè. Ó bá wù yín tẹ́ bá lè sọ fún àwọn ọmọ Yorùbá wípé ẹ̀yin náà àrólé Ọlọ́run ni. Bàbá wa Akíolú lẹ́kọ̀ọ́ bàbá Akíolú mo ti mọ̀ gbogbo ìgbà lẹ máa ń sọ táwọn bá pè yín kábíyèsí ẹ dá padà ẹ ní kábíyèsí Ọlọ́run. Mo mọ̀ ẹ́pẹ́ ti mọ̀ ọ́ tọ́ o ẹ̀yin bàbá yìí ti mọ̀ ọ́ tọ́ ẹ̀yin bàbá wa tẹ́ ẹ mọ̀ ọ́ tọ́ ẹ sọ fáyé ẹ jẹ́ kí Olódùmarè túbọ̀ máa gbéga kí àṣẹ máa wà lórí ilẹ̀. Ọlọ́run máa ń gba ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ o. Gbogbo ọba ni bàbá ìlú wọn àwọn náà bí gbogbo ọmọ tó wà lù wọn. Tí wọ́n bá ní wọ́n ń gbẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ẹ̀ṣẹ̀ tó bá ìlú yẹn bá ṣẹ̀ wọ́n ń gbà wò lára àwọn ọmọ ìlú. Tèmi ó sọ fún yín òun ní pé ọba kò gbọdọ̀ máa bọ òrìṣà. Ẹ̀yin náà lè sọ fáwọn èèyàn ìwọ ọba tó bá fẹ́ máa gbóríṣà ga o lè máa sọ fáwọn èèyàn náà pé kò síjà mi ń fọ́ọ̀sì ẹnì kankan mi ń gbọ́bẹ síyàn lọ́rùn ọ̀rọ̀ ni mo ń sọ ẹ má jẹ́ kọ́rọ̀ mi dùn yín. Tí nǹkan tẹ́ ń ṣe ò bá tì yín lójú kò yẹ kọ́rọ̀ mi dùn yín. Ẹ má bọ òrìṣà mọ́. Tán bá ní ajọ́ ọmọ Odùduwà ẹ mọ̀ pé Odùduwà ò bọ òrìṣà kan o. Tẹ́ ẹ bá fún mi ló òrìṣà tó Odùduwà bọ màá fi Ọlọ́run sílẹ̀ màá fi Olódùmarè sílẹ̀ òrìṣà yẹn ni màá máa bọ nítorí kò sí ẹlòmíì tí Odùduwà sìn tàbí tó bọ àfi Olódùmarè ọba. ṣẹ́yìn náà ti rí
so bàbá Olúwo ẹ má dàpọ̀ ẹ má advice ọba kankan ẹ advice ara yín ìbá ṣe pé òòṣà ẹ bá ń ṣe nílùú Ìwó ìlú Ìwó àti jù báyẹn lọ tó ra máa ń gbà Ìwó kọjá a máa ń gba ìlú Ìwó kọjá tẹ bá ń bọ̀ láti Ìbàdàn láti fẹ́ wọnú Ìwó àwọn títì yẹn ò dá bàbá Olúwo àwọn títì yẹn ò dá ìbá ṣe pé ń bọ òrìṣà ní títì ìlú yín ó máa dá tó lẹ́yìn gangan ẹ lè ní ànító àtàníṣẹ́kù owó lọ́wọ́ láti lè fi influence báwo lẹ ti fẹ́ ṣe amenities sílùú yín tí ìjọba ò bá yà sí ẹ̀yin gangan lè facilitate ẹ̀ náà ẹ lọ wo bóṣogbo ṣe rí ni ibi tán ti ń bọ òrìṣà ẹ lọ wo bíbẹ̀ ṣe rí ni Ẹdẹ tán ti ń bọ Ṣàngó ẹ lọ wo bẹ́dẹ́ ṣe rí ni bàbá Olúwo ẹ wá sọ̀yọ́ Aláàfin wa ẹ wá wo bọ́yọ̀ ṣe rí ẹ lọ sí Ìbàdàn ẹ lọ sí Ìṣẹ̀yìn Òrò ọmọ ẹbẹ dín-mọ́kọ́ tán ti ń bọ òrìṣà ẹ lọ s'Ògbómọ̀ṣọ́ ẹ lọ sí bíbẹ̀ ẹ lọ s'Èkó ẹ lọ s'Abẹ́òkúta ẹ lọ sí Ògùn ẹ lọ sí gbogbo ẹ̀ káàkiri ibi tán ti ń bọ òrìṣà ẹ compare bí ìlú ń ṣe rí yàtọ̀ sí tọ̀dọ̀ titi yín èmi dẹ̀ ti sọ wípé ọba tí ò bá bọ òrìṣà kò ṣeé ṣe kó dáa fún ọjọba tí ń bọ òrìṣà lọ torí fàtí sọ fún wa pé ìbọ lè gbé bọ làwúre dífá fún ọmọ àbóṣù àkápò rẹ̀ dọba gbogbo ẹni bá fẹ́ lówó ẹ máa ṣe bọ ìbọ lè gbé bọ làwúre ẹni bá fẹ́ ní gbogbo kọ́ máa ṣe bọ ìbọ lè gbé bọ làwúre nǹkan tí ò wá yé yín ní paríparí ọ̀rọ̀ mi ẹ máa ń sọ̀rọ̀ kábíyèsí 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 ẹni tí ó bí òsì ẹ mọ̀ pé Ifá ló sọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu Ifá lẹ́ ń kí bàbá ẹgbọ́n tí Ifá sọ lójú kágbè ni Ifá ni akágbé àkágbé là kálá akágbé àkágbé là kákàn akágbé àkágbé là nìkan lágbé yaba gbáfọ́ba mẹ́rin àdánrọ wọ́n tọ̀ ń bọ̀ àsíláyé wọn ni ó ká kí wọn lẹ̀kún wọ́n jàre bọ ni wọ́n ṣe wọ́n gbẹ́bọ ń bẹ̀ wọ́n rúbọ Ògún ò ní bá ni wí ká bí lẹ́jọ́ Ṣàngó ò ní bá ni wí ká bí lẹ́jọ́ àwọn ìyá mi ò ní bá ni wí ká bí lẹ́jọ́ Elédùmarè ò ní bá ni wí ká bí lẹ́jọ́ ẹ mọ̀ pé àwọn irúnmọlẹ̀ ló ń jẹ́ kábíyèsí ni ló jẹ́ kí n sọ fún yín wípé aṣojú irúnmọlẹ̀ lẹ́jẹ́ igbákejì irúnmọlẹ̀ lẹ́jẹ́ kábíyèsí tí wọ́n ń lò fún ọba pé àpọ́nlé tá a bá fún irúnmọlẹ̀ tá a bá fún ọba náà kò léèwọ̀ torí pé ọba ní Ifá pé àwọn mẹ́rin tí mo dákọ̀ yìí bíbẹ̀ ọba ní Ifá pé wọ́n àpọ́nlé tá a bá fún aṣojú ọba náà la gbọ́dọ̀ fún irúnmọlẹ̀ igbákejì òrìṣà ni wọ́n ń pe ọba aṣojú òrìṣà ni ọba jẹ́ ọba ní ó lọ ṣojú wa lọ́dọ̀ àwọn irúnmọlẹ̀ bàbá kábíyèsí dẹ̀ ń jẹ́ tẹ́ni kan mọ́ sí kábíyèsí Elédùmarè gangan àwọn irúnmọlẹ̀ rẹ̀ ó pè wọ́n ní kábíyèsí ó sì wọ́n ní kábíyèsí pé ìntẹ́ ẹ bá ṣe nìkan kò lè bí lẹ́jọ́ ṣé ikú máa ń pààyàn kan pé kú lẹ́jọ́ ni ṣé ikú máa ń pààyàn kan pé lẹ́jọ́ ṣé àrùn máa ń ṣèyàn kan pé lẹ́jọ́ ni bàbá Olúwo tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ní gbà lẹ́rọ̀ àwa náà ní gbà lélẹ̀ ìta náà sọ fún yín yóò tọ́ láà náà sọ fún yín Elédùmarè ò ní ṣe ní adọ́run mọ́tọ́ ọ̀run ló mẹ́ni tí ó là torí kẹ́lì bá ṣe là tó bá dìgbà tẹ́ bá dé ilé mọ̀ la ṣe ń sọ eléyìí fún yín ẹ mọ́tọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ tẹ̀lé Ifá ní ọ̀kàrà òkòrò ìtọ́gbìn ògbẹ dúáfó lóòótọ́ awáyé abù fún sìkàsìkà ọlọ́tàn rẹ̀ olóòótọ́ balẹ̀ ó domi sìkàsìkà balẹ̀ ó diyangi òtóró mi alẹ́fẹ̀ èèyàn tí ó mú mi wọ òwọ́pọ̀ mo débẹ̀ mo bù bọ́jú mo bù sínsẹ̀ ìgbà tí ó ti tẹ́ gbogbo ara lè mí wẹ̀ bàbá Olúwo ẹ̀yin náà mú níbi omi òótọ́ tá à ń sọ ẹ bù bọ́jú kẹ́ ẹ bù sínsẹ̀ kẹ́ ẹ wẹ gbogbo ara yín bíbẹ̀ ẹ̀yin tẹ́ bá wo program yìí ẹ máa bá wa like ẹ máa bá wa share ẹ dẹ̀ máa subscribe sí channel wa ire o.